Nko jáde Dara. I'm sick and tired of your dirty relationship. So walk out of my house. Dara tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ojú ẹ̀ méjèèjì ó ti fọ́. Mo pé ọ̀rẹ́ kẹlẹ̀. Ẹ̀yin tẹ́ rí ayé yìí ó ti kún kọ́ gba àyè mọ́ gbogbo ẹni bá fẹ́ gbélé ayé tí ó rí gbé àfi kọ́ra gbé. Ṣé mo pé ojú ni ìmọ́lẹ̀ ara ẹni tó dẹ̀ wà tí ò lójú bí ìdàkejì kú lórí. Ọ̀rọ̀ yìí ti ń jọ wíwà ẹ̀ pé ayé fẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ Dara. Why are you sounding like we've never had sex before? Live story job. Ṣé kí n má tàn ẹ́? Ara mi ò rírí ni o. Inú fíìmù nìkan ni mo ti ń rí irú incident láyé mi. Mi ẹ̀ bá rí irú ẹ̀ rí. Nǹkan tèmi ṣàmọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ ni wípé wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Yorùbá ẹ ṣòro ṣeré fún kí ló dé ìgbà tó sọkọ fẹsí tó lọ máa lọ sọ fún ọgá ṣọfẹ kú bá wa ni. You know what? You are useless. Cut! Are you singing or talking? I'm singing. Sing from the inside. Kí ni ọ̀rẹ́ wa ṣe fún yín gangan tó fi di gbọ́rọ̀ ilé tó yìí? Kí ló ṣe fún yín? Shut up. Like how many times mo ti sọ fún yín pé kò yé wá sílẹ̀ yìí? But why did Dara wan behave bí ẹni pé education toast there or something like that? Because I hate him. Kí lè ṣe mi gan tó fi lọ hate. Ẹ fẹ́ sọ mí dàbí ti dání. Èmi ò mọ̀ wà lára yín. Ẹ̀yin fúnra yín ti mọ tẹ́ da. Lọ́rọ̀ kan ṣá àjọ ni mí àbí. Jọ̀ọ́ ọ̀rẹ́ aládùn náà láyé o. Ṣé o notice any strange things nínú ẹ̀? Ó ti ń mẹ́gẹ̀ẹ́ Dara látọjú. Ó ti yẹ ojú ẹ̀ ó ti mú ó ti fi straw fojú Dara ó ti mú ẹ̀jẹ̀.